People, we must share grace o. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin tẹ́ ẹ nawọ́ sí wa mo fẹ́ gbàdúrà fáwọn tó nawọ́ sí mi now. Those who have been a blessing to our life. Kí ló dé? Mi ò tiẹ̀ mọ̀. The time is off. Are we up to 4 hours? Okay, sísì ti lù ṣá. Èmi ò mọ̀ o. Mo gbàdúrà fún àwọn ènìyàn. Mo fẹ́ share grace ni. I must share grace. Mo gbọ́dọ̀ seal your blessing with the blood of Jesus. Bàbá mi àti Ọlọ́run mi, mo dúpẹ́ fún yín lẹ́ẹ̀kan tí mo gbé yín ga. Nítorí pé a ti lo 4 hours yẹn ó ló pé ni. Mo wá gbàdúrà fún àwọn ènìyàn lórúkọ Jésù. Ẹ̀yin ènìyàn yìí, ẹ gbọ́rọ̀ Olúwa rèé o. Ó ní kẹ́ ẹ já gbangba. Lẹ̀kùn tí ayé tì tẹ́lẹ̀ tó jẹ́ lẹ̀kùn ayọ̀ àti ògo yín. Ọlọ́run ṣí, àánú ṣí, ẹ já gbangba. Ẹ rí ògo lò. Ẹ lọ sínú ògo. Ẹ máa gbénú ògo. Ẹ máa jọlá ògo. Láti òní lọ, ògo máa ṣiṣẹ́ yín, ògo máa ṣiṣẹ́ fún yín. Ẹ rọ́gọ̀lò, ẹ já gbangba ògo. Ẹ ó máa fọhùn, ògo yóò máa fọhùn. Ògo yín sẹ̀, wọ́n máa kówó rà. Ẹwà yín, ẹ̀bùn yín, wọ́n máa kówó rà lórúkọ Jésù. Because I pray for you today, all those blessings I wish you is my portion. In the name of Jesus, mo já gbangba. Fọláṣadé gbọ́rọ̀ Olúwa, já gbangba. Mo ní kó já gbangba ògo. Ògo mi mo ní kó fọhùn. Mo ní kó fọhùn káàkiri àgbáyé. Mo ní kó fọhùn. Ògo náà mo ní kó máa tú onídìí sílẹ̀. Kó máa gba àwọn tó ń sìkì. Àní ògo mi mo ní kó fọhùn. Mo rógo lò. Ọ̀nà mi là, ọ̀nà mi ṣí. Ọ̀nà yín là, ọ̀nà yín ṣí. Ọmọ ò ní kọ̀hùn sí yín lẹ́nu. Ọmọ yín ò ní dìdàkudà. Ọmọ mi ò ní dìdàkudà. Ayé yín ò ní bàjẹ́. Ayé mi ò ní bàjẹ́. Ayé ọmọ mi ò ní bàjẹ́. Ayé ọmọ yín ò ní bàjẹ́. Oyin yín ò ní gbàbọ̀dẹ̀. Ẹ ò ní kú lọ́mọdé lórúkọ Jésù. Náwọn tí òkú kọ́ ní tó parí ẹ ò ní pẹ̀lú. Àwọn tó fẹ́ yín fẹ́rẹ̀ ò ní pẹ̀lú. Ẹni tẹ́ fẹ́ mi fẹ́rẹ̀ ẹ ò ní pẹ̀lú. Gbogbo àwọn tó ti náwó oore sí mi, ẹ gbọ́rọ̀ Olúwa. Ọwọ́ yín Bíbélì sọ pé whatever you lay your hand will prosper. Because you use your hand to bless me, you'll be blessed continuously from generation to generation, from blessing to blessing, from glory to glory, from power to power, from favor to favor. Sickness ó jìnnà sí ẹ̀yin. Ẹ̀yin ò ní máa fọwọ́ rògùn pé owó yín àìsàn lẹ́fín wò kò jọ mọ́ lórúkọ Jésù. Àìsàn kúrò nínú ilé yín, àìsàn dópin nínú ayé yín, àìsàn dópin, ikú òjijì dópin. Ẹ ti ṣe áńgẹ́lì lálejò, ẹ ó máa jèrè áńgẹ́lì, ẹ máa jèrè ohun rere. Ìrẹ́ni ti yín o láti òní lọ. Ẹ ò ní ya wèrè, ẹ ò ní kú lọ́mọdé, àìsàn ò ní ṣe yín, ẹ ò ní jẹrà ńgbà tẹ́ wà láàyè. Àìsàn tó máa ń jẹ wọ́n run kò ní bàlẹ̀ ayé yín lórúkọ Jésù. Ẹ ò ní cancer. Gbogbo ẹ̀yin tẹ́ bless mi, gbogbo ẹ̀yin tẹ́ náwó sí mi, èyí tó bá ti sọ pé ó ní ó parẹ́. Ẹ ò ní ṣàìsàn. Bọ́lá Fọláṣadé ò ní ṣàìsàn. Ó kéré ó pọ̀, ó gbógun kò ní ṣe mí Bọ́lá Fọláṣadé, kò ní ṣàmọ́ mi, kò ní ṣe yín. Orí yín ò ní gbàbọ̀dẹ̀. Ẹ ò rógolo. Orílẹ̀-èdè Nàìjíríà gba ìsinmi, ó gba àlàáfíà. Ọ̀run jọba. Ọlọ́run ò ẹ dìde, ẹ máa ṣiṣẹ́. All your blessings you have received today are my own, my children's own, and your own blessing. I soak all of them with the blood of Jesus. I seal them in the blood of Jesus. I do the insurance in the blood of Jesus. Kò sí èṣù tó máa gbà lọ́wọ́ yín. Ẹ̀mí èṣù ò ní gba orí yín sọnù. Ire yín ẹ ó lò. Ẹ̀yin lẹ ṣiṣẹ́, ẹ̀yin lẹ jèrè. Ẹ̀yin lẹ ṣiṣẹ́ òru lẹ bèrè. Ẹ ó sì jèrè àdúrà. Àdúrà máa pè yín. Àdúrà ò ní ṣọ́ọ̀tì. Ẹ ò ní ṣòwò àdúrà ṣọ́ọ̀tì. Ẹ ò ní ṣòwò àdúrà ṣọ́ọ̀tì. Ẹ ò ní gbàdúrà àgbà sọnù. Àdúrà máa pè yín. Ẹ ó jèrè àdúrà. Ẹ ó kéré àdúrà. Ẹ ó ṣe rere. Bẹ́ẹ̀ ni yóò rí. Àwọn tó bá ti fẹ́ mi láti òní lọ, Ọlọ́run jọ̀ọ́ tó bàbá máa bẹ fìfẹ́ fún wọn sí wọn. Financial ìfẹ́, material wọn, moral, spiritual wọn, in Jesus name. Ẹni tó bá dẹ̀ ló máa yẹ̀yẹ́ mi, ọ̀run fojú wọn gbolẹ̀, fojú wọn gbo títì, fi wọn gbo àtàn, sọ wọn sí àtàn, Olúwa pa wọ́n rẹ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Ọ̀run sáyẹ̀nsì, in Jesus name. You are covered by the blood of Jesus. May the grace of our Lord Jesus Christ, love of God, fellowship of God. Ó ní à ń lọ lónìí nínú ayé. Olúwa ibi tójú yín ò dé. Ẹsẹ̀ wa bàbá má jò bàbẹ̀. Kò síbi tójú yín ò dé o. Ibi tí bá ti wà, a ò ní lọ bẹ̀. Ẹ gbọ́ o, ọ̀nà yín lónìí mo ṣí ní orúkọ bàbá ti ọmọ àti ẹ̀mí mímọ́. Ẹ ò ní jì sọ́fìn, ẹ ò ní rìn sọnù. Ibi tí bí wà kò ní jẹ́ ti yín, ẹ ò ní lọ bẹ̀. Orí yín ò ní gbàbọ̀dẹ̀, ẹ ò ní bá wọn kúkú oró, ẹ ò ní kúkú yà. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè kó tàn sí ọ̀nà yín, kó máa ṣaláàbò yín, kó tàn sórí ayé yín. Ẹ̀mọ́ kó máa darí ọkàn yín, kó máa darí ayé yín, kó máa darí ẹsẹ̀ yín, kó máa darí ọ̀rọ̀ yín, kó máa darí èrò yín, kó máa darí ìṣe yín, kó máa darí òwò yín, kó máa darí ètò ìnáwó yín. Láti òní lọ, the Almighty Director is directing you right now. Directing me also in Jesus' name. Directing your children, directing my children in Jesus' name. It is well with you, well with me, well with my home in Jesus' name.
May the grace of our Lord Jesus Christ, love of God, fellowship of Holy Spirit be with us now forevermore. Amen. Surely goodness and mercy, success and favor shall follow us all the days of our life. We shall dwell in the house of the Lord forever and ever. Amen. We shall be like a tree planted by the riverside that bring forth in the fruit in the season. Our leaves shall never wither. Whatever we lay our hands shall prosper. The name of the Lord is a strong tower. The righteous run into their safe. Myself, daughter, run into it, and my people, we are all safe in Jesus' name. As mountains surrounded Jerusalem, oh God Almighty, please, Daddy, please, Daddy, please, Daddy, surround our life. Surround my life, my children's life, my husband's life, and my people's life with blessing, with favor, with goodness, with joy, with power, with all suffering, with flame sword of fire, with peace of mind, with people that have destiny, both now and forevermore. Amen. 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 In Jesus' name. Say hallelujah. 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 Bye bye for now. Love you. See you again. See Ọlọ́run bá gbà mí ní ààyè lónìí. Màá jáde wá. A tún ṣe ìṣọ́ ọ̀sán. You don't understand? A máa tún preach Bible lọ́sàn. A máa ṣe ìṣọ́ ọ̀sán. You don't understand? Ìṣọ́ òru wà, ìṣọ́ ìdájí, ìṣọ́ àárọ̀, ìṣọ́ ọ̀sán. Ẹ wá Olúwa gbogbo ọ̀nà. Bẹ́ẹ̀ni, o lè bólúwa ṣòwò kó chọ́ọ̀tì. Má bá yí o, ẹ má gbàgbé mi. Ọlọ́run ò ní gbàgbé yín. And God bless you, Toyosi. God bless you yesterday. I sent the accounts of the husband of that my brother and sister to you yesterday, and you'll be able to pay 5,000 to it. God bless you. Olóòní jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run tó sọ wọ́n di ọ̀pọ̀ ní Samaria. Ọlọ́run tó fi ìṣù àkàrà 5 àti ẹja wẹ́wẹ́ 2 tó fi bọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní àgbègbè tiẹ̀ níbi tí Ọlọ́run fi ẹ́ sí. Ọlọ́run kó gba àgbègbè náà fún ọ. Ire ibẹ̀ kọ́lọ́run gbà fún ọ. Kọ́lọ́run ṣàánú fún ọ. Kọ́lọ́run ràn ọ́ lọ́wọ́. O ò ní wọ́wọ́ sí. Àìsàn ò ní ṣe ọ́. Ìwọ donate sínú ibẹ̀ yẹn. O ní o fẹ́ san ìdámẹ́wàá ẹ̀ ní Ọlọ́run sọ pé wọ́n lè san ìdámẹ́wàá láti fi wo aláìsàn. Olóṣe iyebíye ju pé kí wọ́n san fáwọn pásọ̀ tí ò bá ṣe déédé láti máa lọ fi gun ọkọ̀ àbí láti máa fi ṣe ohun tí kò dára. O nítorí bẹ́ẹ̀ mo gbàdúrà fún ọ lónìí ìwọ arábìnrin náà oníṣẹ́ oní oye tó onírè o mo sọ fún ẹ ohun tó pò san ìdámẹ́wàá ara ò ní ní ìwọ iye tó náwó rẹ ò ní ṣàìsàn ètò náwó rẹ ò ní jẹlẹ́sẹ̀ ayé rẹ ò ní bàjẹ́ ayé ọmọ rẹ ò ní bàjẹ́ ayé ọkọ rẹ ò ní bàjẹ́ torí pé o ṣèyẹn lánàá ọ̀run wọlé rẹ sàn ọ̀run wù ẹ́ sàn ó ní bá wọn kú kú òjijì má jẹ̀mú tó máa ń dààmú wọn nílé bàbá àti ìyá rẹ̀ ọ̀run parẹ́ lórí tiẹ̀ ìwọ gòkè ìwọ ga ìwọ ṣe rere ní àárín àwọn ọmọ ìyá rẹ̀ wọn ó tẹríba fún ọ àní wọn máa ké òsánà níwájú rẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ ò ní tẹ́ ò ní tí ò ní wọ́wọ́ tì ìyàwó ò ní jẹ́ ọmọ náà rẹ̀ ti dàrún tó o bá ti dáwọ́lé ohunkóhun ó máa ṣe rere ni láàárín àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó máa tà láàárín àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó máa yọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó máa rẹ́rìn nígbà táwọn èèyàn bá ní crisis wà pé èèyàn wà ìyàn ò ní mú nínú ilé rẹ̀ ọ̀pọ̀ ni wọ́n máa ní gbogbo ẹ̀yin tẹ̀sí ti náwó sí mi bẹ́ẹ̀ ni yóò rí fún yín o ọ̀run sáyẹ̀nsì bye bye for now love you. Ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹni tó bá tún ìfẹ́ ràn mí lọ́wọ́ lórí ọmọ náà ẹ jọ̀ọ́ ẹ pè mí kò sí nothing too small bẹ́ẹ̀ ni ẹ ó dẹ̀ gba àdúrà 1 billion bẹ́ẹ̀ ni àdúrà 1 billion ni o bẹ́ẹ̀ ni ẹ ṣé gan ni God bless you love you guys ẹ kàdé mi bóyá lọ́sọ̀ yìí náà ẹ yá wọn. We make ourselves okay, happy. Call me, ẹ sì gbọ́, ẹni tó bá ti